someone. Àti kí. Ọmọ Yorùbá, ká ṣe ẹni yẹ. Ọmọ Yorùbá, ká kọ́ elédè. Ọmọ Yorùbá, jẹ́ ká ṣeré. Ọmọ Yorùbá, aṣọ Yorùbá dùn wọ̀, èdè Yorùbá dùn sọ, oúnjẹ Yorùbá dùn jẹ, ọmọ Yorùbá dùn fi ṣe ọ̀rẹ́. Káwọ̀ sórí ètò ẹ̀tọ́ yín ìfaládùn ìfalárin tó Ṣogbédè. Ìṣọ̀lá orúkọ mi, mo sì ní àwọn èèyàn ńlá pẹ̀lú mi lẹ́nu. Wọ́n bá mi kẹ́kọ̀ọ́, wọ́n bá mi rẹ́rìn, wọ́n bá mi ṣeré. Lórí ètò yìí a ní abala mẹ́ta. Abala kìíní kí lo rí, abala ìkejì kí lo gbọ́, abala ìkẹta kí lo wí. Ẹ ní àǹfààní láti jẹ $2,000. Àwọn gbogbo wọn dẹ̀ ti lérí fún $2,000 wọn máa jẹ léèrè. A máa rí bó ṣe máa lọ. Táwọn bá sọ èdè Gẹ̀ẹ́sì ẹ gbọ́dọ̀ tẹ fèrè iwájú yín, tẹ́ ẹ bá tẹ owó tí yín ló ń lọlẹ̀. Nítorí náà ẹ̀yin lọ́lọ́pàá àwọn ọlọ́pàá yín tó ti yé yín. Mo mú ẹ olè. Ẹ̀sùn wọ́n ti sọ kankan. Bóyá a ti fẹ́ máa bọ́ sí abala kí lo rí, ṣùgbọ́n ká tó débẹ̀ ẹ jẹ́ á bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ wa àti iṣẹ́ tí à ń ṣe àti ìtẹ̀síwá ní orílẹ̀-èdè Nàìjíríà. A máa bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ tí yín báyìí. Orúkọ mi ni Adéyínká aya Ọ̀túnba. Mo wá láti ìlú Èkó ní ìsàlẹ̀ Èkó. Mo máa ń ṣe ètò sórí Instagram nípa aṣọ wíwọ̀, iná dídá àti bá ṣe ń tọ́jú ọmọ ọkọ àti ilé èyí pé bẹ́ẹ̀. So yéè mi kú mo dáràn. Wèrè kí owó yín ti lọ rẹ̀ báyìí. wèrè kí ló sọ. Àti ìbẹ̀rẹ̀ ó ti ń jẹ gbèsè. Allahu Akbar. Bẹ́ẹ̀ni. Ó ga o. Ẹ ṣeun. Ìgbà táwọn ọ̀tá ẹ̀ mú. Ẹ̀yin ló kàn wáyé. Ẹ dúró náà, ẹ sọ orúkọ yín àbí? Ẹ sọ bíbẹ tí wá ẹ lè sọ ṣẹ́tẹ̀ yìí. Bẹ́ẹ̀ni. Orúkọ tèmi Ìfẹ́ Olúwa. Àwọn tó mọ̀ mí délédélé wọ́n máa ń pè mí ní Àríkẹ́ Àdè. Oríkì ilé tiwa. Bá kira mi orí mi á wú. Ṣé máa fún mi lówó? Ṣé máa fún owó sí ti máa kira wọn? Ṣé máa yọ ètò tó fi tẹ fèrè lẹ́ẹ̀kan? Ṣé máa yọ kó ṣe yọ? Tí bá ṣe orí ẹ ti bú lórí Àríkẹ́ Àdè, ọmọ Ọláoyè, ọmọ ṣẹ́ owó, ọmọ ọlọ́ba lọ́rọ̀, ọmọ igi gbogbo yóò gbẹ. Àríkẹ́ tó ti lọ́yọ̀ ọdún òun òrèlé mọ́ ọdún burú bàbọ̀ ọba gbàgbàbọ̀ ọmọ àjágájìgì. Àjágájìgì ọmọ owó ilé tí ìjẹ́ awẹ́ gbàrò. Sọ fún wọn. Já wọn sí. Ó yẹ kẹ́ ẹ ṣe báyìí. Kíní yẹ ẹ ṣe. Ó sọ méjì ló sọ, àwọn méjèèjì ló sọ. Èmi ò sọ kankan. Ó sọ ìwọ sọ kankan. Àwọn méjèèjì ò sọ kankan. Ọlọ́run ṣe. Àwọn alẹ́ ti jẹ́ mímọ́ ẹ jẹ́ àbá sún síwájú. Orúkọ tèmi ni arábìnrin Ọmọlára. Ẹ dúró, mi ti sọ̀rọ̀ tán. Kò sọ̀rọ̀ tán. Ẹ má pa ohun agogo mi lẹ́nu o. Iṣẹ́ tí mò ń ṣe. Agbẹjọ́rò fún òfin pamọ́. Àwọn bí orúkọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín, àwọn ẹ̀gbá tẹ́ẹ̀fẹ́ káwọn èèyàn mọ̀ nípa yín. So iṣẹ́ tèmi ni pé. Data security attorney. Ti ìpamọ́ yẹn. Ìpamọ́. Information, data information. Mo bẹ̀rẹ̀ pẹ̀lú pín. Data privacy. Bẹ́ẹ̀ bí sọ. Ó lè ọ̀fọ̀. Ó fẹ́ mú mi. Bẹ́ẹ̀ mo dẹ̀ tún ní iléeṣẹ́ kékeré kan tí mo fi ń ṣe ẹ̀bùn fún àwọn èèyàn. Ìyẹn ní Yorùbá ó ń jẹ́ ẹ̀bùn ìtẹ́ ẹ̀bùn. Tẹ́ bá sọ sí òye. Ìtẹ́. Ibi tẹ́yẹ máa ń wà.
ìtẹ́ ti máa ń bí no ẹyẹ tẹyẹ máa ń bímọ sí. bí ìtẹ́ ẹyẹ àìní ò wá gbé Yorùbá ẹ báyìí. dúró ẹ mọ̀ kí ló fi bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ṣe sọ yẹn. ẹ̀bùn kí ẹ sọ bí. ní nest. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe pé nest gift nest. bẹ́ẹ̀ ni Ah. bẹ́ẹ̀ ni gangan orúkọ yẹn nìyẹn gangan. All right. mo dẹ̀ wá láti ìlú Ìbàdàn. Ìbàdàn lẹ́yìn náà ti wá. Bẹ́ẹ̀. èmi ò wá láti owó wá láti Ìbàdàn Èkó lòun ti wá Èkó lẹ́yìn. èmi ní Ìbàdàn. ẹ ṣeun. ẹ jẹ́ ká bọ́ sọ́dọ̀ yín. orúkọ tèmi ni arábìnrin Ọmọlára mo wá láti ìlú Èkó ní Ìpínlẹ̀ Ọ̀tà iṣẹ́ tèmi ń ṣe ni onítúpalẹ̀ Ẹ̀gbá. data analyst. kúṣẹ́. kíra yín fún wa ni. orí kì mí ìjà wa fílẹ̀ ní alákòókò ẹ̀jẹ̀ ká fílẹ̀ ní báyìí wà yìí. mo rí kì í. orúkọ tèmi ni Adékẹ́mi mo wá láti ìlú Ìbàdàn. Mo ń ṣe iṣẹ́ oníṣègùn àrùn ọpọlọ. psychiatry. Nurse. ẹ ṣeun. òṣìṣẹ́ náà owó yín ti lọlẹ̀ ẹ ṣeun. psychiatric nurse practitioner. bẹ́ẹ̀ ṣe pé. abẹ́fẹ́ tún sọ fún wa. mo lè máa jẹ́ kó lọ bẹ́ẹ̀ jẹ́ ká máa tẹ̀síwájú. ẹ̀yin ti jẹ mí ní $10. àwọn náà máa san. ẹ̀yin ti jọ mí ní $25. ẹ jẹ́ àmà sún síwájú. ẹ̀yin lè máa san. ìbéèrè kínní ẹ̀yin kí ni shards of glass ní Yorùbá. àfọkùgò. mo bí ìpè àpèjúwe nìyẹn kí lórúkọ tá à ń pè gangan. àkúfọ̀gù. tòmí mímí àkókò yìí ti bẹ̀rẹ̀ báyìí. tòmí mímí ni ọ̀rọ̀ náà. ìwọ́nrọ̀gbọ̀. àfọkùgò àbí àkúfọ̀gù. ẹ lọ sí mi ò mọ ẹ lọ bòmí. ó yá ẹ já wa síwájú kọ́kọ́ jọ wá ó yẹ kẹ́ fún wa láfọkùgò. palambala ń báwo lèmi ṣe fẹ́ pálábá ọwọ́ pálábá ẹ̀ ti ṣe gidi báwo la ṣe fẹ́ mú eléyìí. àwọn tó ń fi yín rẹ́rìn òyìnbéèrè ti ń túbọ̀ sí. bọ́dá ìtọ́ wa o. ṣáà ló kọ̀ èyí ni o. bọ́ ṣe sọ bọ̀dá ìtàn wa a máa yọ owó yín. irọ́ ẹ̀ tẹ́ o. bẹ́ẹ̀ni owó ẹ ti jẹ́ wá lówó báyìí àti ìbẹ̀rẹ̀ gan ẹ ti jẹ́ wá $50. ẹ ṣáà wá síwájú ìbéèrè tí fún ìgò ọ̀pálámbá fún ìkòkò kí la máa ń pè. kókó àkúfọ̀. ọkùnrin àkọ́kọ́ ìkòkò àkúfọ̀. ẹ jẹ́ ká máa tẹ̀síwájú. Ó yá, ó mi yá. rò pé mo lè gbà. lọ́dọ̀ ti mo fẹ́ béèrè ní pé tá a bá gbàṣẹ máa fún àwa lówó kò sí kẹ̀kẹ́ nǹkan tó fún tẹ mi. bá yẹ pé ẹ gbà á ni tẹ bá ṣì ìbéèrè tó ń bọ̀ owó yín ò ní lọ lọ. láwa dẹ̀ mọ́ ẹ̀ àpáàdì sọ. àwọn ẹ ti mọ̀ àwa báyìí jẹ́ ẹ ti mọ̀. mọ̀ báyìí ẹ já máa sún síwájú ìbéèrè yín bọ̀ báyìí. ọmọdé gbọ́n àgbàlagbà ni a fi dá ilé Ifẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ tún tẹ̀lé pé owó yín ó ti padà sókè báyẹn. ìbéèrè tí ṣe ti ṣe tán. ṣe ti ṣe tán. ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yìí ni àti ṣọ́kọ̀ fún yín lọ ní. olùgbò. ẹ dárúkọ àwọn ẹ sọ òwe méjì tí màálù ń bẹ ní ẹ fún mi ní òwe Yorùbá méjì tó ní màálù nínú ẹ àkókò yìí ti bẹ̀rẹ̀. a lè sọ pé torí pé a máa jẹran a máa pe màálù ní ẹ̀gbọ́n. kì í ṣòwe kì ọ̀rọ̀ í ni ṣòwe òwe ni olóòtú kì í ṣe òwe Ọ̀rọ̀ ni. kì í ṣe òwe òwe ni Ó yá ẹ̀ṣà ọ̀rọ̀ ni kì í ṣòwe. ẹ ṣọ̀rọ̀. ó yá ẹ máa tún síwájú. àti àkókò yìí ti ń lọ o. màálù Màálù tó tàdí lẹ́yìn agbára ló lọ. kì í ṣe màálù kì í ṣe Màálù màálù kan ló tàdí lẹ́yìn. kì í ṣe màálù màálù òkúta ṣé ká máa jù tún síwájú. ẹsùn ó yá síwájú ẹ máa tún ẹsùn síwájú. síwájú. màálù tó yọ pé màálù tí ò ní rù. Olúwa ló ẹ jẹ́ bí wá. wà náà. màálù tí ò. ẹ̀yin náà bá ti sọ̀rọ̀. àkọ́kọ́ màálù tí ò ní rù Eh. Ọlọ́run ní lè balẹ̀ ṣe.
ìkejì. ẹ má wò. wọ́n ti wò wọ́n rẹ̀ nìkan tó máa sọ. ó nìkan àwọn apẹran màálù tó ṣúké àǹfààní eré alápàtà ni. bẹ́ẹ̀ni tẹ̀lé pé owó yín báyìí ẹ bá ṣì béèrè tó ń bọ̀ yìí owó yín ò ní lọ ṣùgbọ́n ẹ̀yin báyìí ẹ ti jẹ wá lówó tẹ̀lé pé owó yín ti lọ lẹ̀. Ọlọ́run ló máa bá wa. ká máa sún síwájú ìbéèrè tí yín ló ń bọ̀ báyìí. Olúwa ṣàánú. Is addiction slowly decreased over time? ẹ fẹ́ fún wa ní ọ̀rọ̀ addiction wá àkókò yín ti bẹ̀rẹ̀ báyìí. ìkejì nǹkan lọlẹ̀. ìkejì ni pé ó lọlẹ̀. ẹ kọ́kọ́ fún wa ní kìíní kò ń ṣe pé ó lọlẹ̀ ṣùgbọ́n a máa gbà á. kí nǹkan tó mọ́yàn lára. alọ́rọ̀ fún wọ́n mọ̀ míremí ni. ẹ̀mí ò tádì ẹ bá sọ yẹn. ká lè sọ. ẹ fara burúkú balẹ̀. àwọn ọ̀tá mi. wọ́n débí. àkókò yìí ti lọ. míremí lọ̀rọ̀ tẹ̀ ń wá. míremí ṣé kí n ràn wọ́n lọ́wọ́. rárá ẹ má ràn wọ́n lọ́wọ́ a máa sọ. ẹ dúró ṣe bóyá kẹtì ẹ máa ràn wá lọ́wọ́ dé. ó yẹ kẹ́ ẹ máa sún wa síwájú. àkókò yìí ti lọ ẹ dúró. ṣé ẹ mọ̀ méjèèjì. àtẹ kò ṣiṣẹ́ ni o kò tó nǹkan tó sọ o àtẹ o kò ṣiṣẹ́ ni o. ó yá kí ni. bárakú. ní addiction bẹ́ẹ̀ ni kí ni dínkù. òun náà lẹ ti sọ yẹn. ẹ ti sọ. òun náà lẹ ti sọ. dínkù ìgbàlá fẹ́ sọ ni. bẹ́ẹ̀ni owó yìí ti lọ sílẹ̀. ẹ̀yin náà omi ò gbà àkọ́kọ́ nìkan lọ sọ. ẹ̀yin lẹ sọ méjèèjì la sọ méjèèjì ẹ̀yin lẹ sọ ẹlẹ́ẹ̀kejì. ìyẹn ọ̀gá wa. kò kí ń ṣe ẹ̀bi wa. ẹ sọ fún wọn. kò kí ń ṣe ẹ̀bi wa. ẹ̀bi tí yín ni. ìkejì. àgbàlá àkọ́kọ́ ẹ̀yin ò dẹ̀ mọ́ ẹ̀wà fẹ́ẹ̀kù 30 seconds. ó tún sọ ó sọ méjì gan ló sọ nísìnyí o méjì gan ló tún sọ o mo ń tẹ́ ọkàn méjì ló sọ o tó. kẹ́ bá lè mọ̀ pé mo fẹ́. àti gbọ́ gbèsè yẹn pọ̀ olúwa ló bàbá wa sọ. ó yá ẹja máa sún síwájú. olúwa ló bàbá wa sọ. ẹja máa sún síwájú. gbèsè yẹn pọ̀. ìbéèrè tí yín bọ̀ báyìí. ó ti kà mí láyà. bára ti dínkù àná. ti wọ́n ẹ̀ dẹ̀. She endured the pain in her nap. Pastor. ó fara mọ́ dodo. bẹ́ẹ̀ni ó fara da ìrora tó wà ní dodo bẹ́ẹ̀ni a máa fún yín owó yín máa lọ sókè ti lọ sókè báyìí. kò lọ sókè gbèsè wọn ló dínkù. gbèsè wọn ti dínkù. ara ẹ̀ náà ní sọ́fẹ́ bá wa sọ tẹ́lẹ̀. ọ̀dọ̀ yín ló kù báyìí ṣe tán. àti dé kí ló gbọ́ ẹ máa gbọ́ ìlú. ibi lówó yín ti máa lọ. etí yìí ò ṣiṣẹ́ déédéé. ẹ máa gbọ́ máa fún yín ẹ máa gbọ́ lẹ́ẹ̀mẹ́ta ẹ dẹ̀ máa sọ pé nǹkan tí mo gbọ́ lè o tó tán bóyá ẹ jà máa ìbéèrè ìkíní. gbọ́ báyìí àbí ní ìsìn ṣe fẹ́ ráṣàyàn ẹ ti fẹ́ ráṣàyàn tẹ bá ti ráṣàyàn sí ẹ tó máa gbọ́ lẹ́ẹ̀kan. ẹ̀mẹ́ lẹ́ẹ̀mẹ́ta la máa gbọ́. bẹ́ẹ̀ni wọ́n ti ṣe. kò lè gbọ́ àkókò yìí ti bẹ̀rẹ̀ báyìí. kò gbọ́ àdá. kejì lẹ fẹ́ mú. òun ló ní tàwọn. ṣé ẹ ti fara mọ́. ó ṣí.
Ṣé fara mọ́? Kòtọ́kòtọ́ ni ajá ń sá. A lè gbọ́ lẹ́ẹ̀kan. Ẹ lè gbọ́. Kòtọ́kòtọ́. Àmú. Ìkejì. Ọ̀ya. Tí ò fara mọ́. Ẹja máa sún síwájú. Wọ́n ti fara mọ́. Ẹ máa sún síwájú. Ẹgbà. Kòtọ́kòtọ́ làjà ńlá mi. Ọmọ pẹ́. Tẹ̀sí ṣe tán fún titi yín. Ó lè tí ilé kan. Ọ̀ya titi yín nì. Àgbọ̀lẹ̀. Ọ̀ya àkókò yìí ti bẹ̀rẹ̀ owó lẹ́gbọ́. Àkókò yìí ti ń lọ. Ẹ jẹ́ ká mú ẹlẹ́ẹ̀kẹ́. Ìrònú ìpọ̀ o. Ẹ jẹ́ ká mú ẹlẹ́ẹ̀kẹ́. Ẹlẹ́ẹ̀kejì. Ṣé ẹ faramọ́ ẹ̀yin náà faramọ́? Ẹ faramọ́. Ọ̀ya ẹja máa sún síwájú. Ẹ ṣì. Kò sí nílé. Nǹkan tí mo fẹ́ bá wọn mú nìyẹn. Ẹ bí wá. Alẹ́ bí wá àwa ò bá sọ Wọ́n ṣe máa fún bí iṣẹ́ ilẹ̀ ń bí. Kò sí nílé kì í jagun ẹni tì. Bẹ́ẹ̀ni. Ṣé ti ṣe tán? Tọ̀dọ̀ yín náà ń bọ̀ báyìí o. Ìjà sún síwájú àlọ́ sáṣàyàn báyẹn. Àwọn àgbẹ̀lẹ̀ kan sí. Èwo lẹ gbọ́? Àwọn ni mo gbọ́ pẹ̀lú nǹkan bí mi. Mo wá ṣòfò tó ní ẹgbẹ́gbòrò. Àkókò yìí ti lọ. Ẹ̀kọ́ mú kan. Ago. Mi tètè bẹ̀rẹ̀ aago yín. Mo máa ń gbàgbé. Ìkejì àbí kẹta. Ẹ mú Ẹ lè sún wá síwájú. Mi ò lè sún síwájú. Ó jẹ́ ẹ tètè sọ ìkejì Ẹ àbí tètè kẹta. sún wa síwájú. Nǹkan tí màá sọ fún yín ni pé ìkejì àbí kẹta ni. Ẹ wá mú kan. Ìgúnnugún baálé òrùlé kẹta ni. Ìgúnnugún Baálé òrùlé. Ojú tó ilé tó ko. Ojú tó lé ojú tó ko. Nǹkan tí a fẹ́ mú yẹn. Lẹ́yìn náà fara mọ́. Ẹ fara mọ́. Oyin ti lọ bẹ́ẹ̀. Àjọ máa pín in. Baálé òrùlé. ojú tó lé ojú tó ko. Ẹ̀jẹ̀ ń sọ fún mi gbà Mo yẹn. gbọ́. Kí ló gbọ́ lẹ ti máa ṣe lẹ ti máa pàdánù Ṣẹ́rí. ibẹ̀ ló Mi ì wọ́n lè lọ. tí ṣùgbọ́n mo gbọ́. Tí Ọlọ́run bá bá ń bẹ lẹ́yìn Lẹ́rìí ẹ̀. má sọ̀rọ̀. Ó máa support yín. Má sọ̀rọ̀. Ẹ ti sọ o. Sórí wọn. Ẹ̀yin lẹ sọ. Sórí wọn wọ́n ti ṣe Ẹ̀yin báyìí. lẹ sọ. Má sọ̀rọ̀. Àwa kọ́ la sọ, olóòtú ló sọ. Ṣé ẹ ti ṣe tán? A ti ṣe Ó yá títí ló ń bọ̀ yìí o. Ṣé ká lọ sáṣáyàn? Ó ní. Ẹ rójú olè ẹ mú ọmọ yín ó ṣàgbàfọ̀ ó ń káṣọ wálé. Ẹgbà ẹkúṣẹ́. Iṣẹ́ lẹ ṣe. Iṣẹ́ ẹlójú olè Ẹ ò mú ọmọ yín ó ṣàgbàfọ̀ ó ń káṣọ wálé. Ẹgúnṣẹ́. Àti wá bọ́ sí abala kí ló wí báyìí. Abala kí ló wí. Ìtó kẹ́yìn lélẹ̀. Gbèsèdè o. Ajẹ́yìn lówó ni. Tẹ́ bá ṣe dáadáa, owó yín ò yẹ kó wálẹ̀ mọ́ bóyá wà yìí.
owó yín kàn máa lọ sókè nítorí kí àti pàdánù owó ní abala kìlórí tó yẹ yín ṣùgbọ́n tẹ bá sọ èdè Gẹ̀ẹ́sì tó bá mú yín ó parí ni. ẹ jẹ́ àmà síwájú. àwọn náà máa bẹ̀rẹ̀. ẹ dúró so. kílẹ̀ gbọ́ ẹ dúró onímọ̀ ẹ̀rọ wa ní kẹ́kọ̀ọ́ tán ní. ó sọ sí ó sọ. àjẹ́ yín lówó ẹ̀jẹ̀ wa lówó ẹ ti ṣe tán ẹ yọ èyí tó wà lókè yẹn ẹ bẹ̀rẹ̀. ẹ dúró ẹ bẹ̀rẹ̀ báyìí. ó ti bẹ̀rẹ̀ o. dodo. ṣàlàyé. kò lè mọ̀. ọ̀dà ló ń fẹ́ sọ rere yìí. ọtí ayé àtijọ́. ẹmu. ṣeun ẹ ti gbà báyẹn. ògìdò. òbúkọ ó máa ń. ewúrẹ́ ẹlẹ́dẹ̀. òbúkọ máa ń ṣe ẹ kí ti ni. ń lọ ó máa ń bẹ́ẹ̀. kọ. ó máa ń òbúkọ ẹlẹ́dẹ̀ wọ́n máa ń ṣe. kó lè fi mú gbọ́. ẹ ti sọ imú ẹyọ sọ imú. rédò ó máa ń wá láti. ẹ máa ẹ ti ń ṣe báyìí ni ohun. bẹ́ẹ̀ni. ẹ ti gba àkókò yẹn ti lọ àkókò yẹn ti lọ. ó ti lọ. a máa fún yín ní méjèèjì yẹn nítorí even though bó tilẹ̀ jẹ́ pé ẹgbà ìkejì yẹn nígbà tí àkókò yìí mo gbọ́ tín àkókò ti lọ ṣùgbọ́n àwọn àwa ògbọ́ ò ò gbọ́. a máa fún yín a máa fún yín a máa fún yín ẹgbà méjì nítorí náà owó yín máa lọ sókè lẹ̀ tó ti yé yín tó ti yé yín bẹ́ẹ̀. ẹ ti ṣe tán. má máa wò ó ẹ bá ń pa ilé ẹ máa fún yín gbáradì ẹ bá ṣe tán kẹsàn fún yín ẹ kò kò ní sí mi. gbogbo ìtẹ́ẹ̀rí yìí ẹ máa yọ ọ ẹ ti ṣe tán èyí náà ti ṣe tán bẹ́ẹ̀ni. àkókò yìí ti bẹ̀rẹ̀ báyìí èmi dò ṣàlàyé. kí ni nǹkan tí a máa fi ń tún ilé ṣe lálẹ́? ó ń ṣọwọ́ báyìí. ẹ máa lọ ẹ má máa sọ̀rọ̀. ẹ ti sọ máa kí ni àwọn onígbàgbọ́ ta máa ń ṣe sí Ọlọ́run láàárọ̀? gbàdúrà. kí ló máa ń pe ẹni tí kábíyèsí fẹ́? olórí. ó tábà pè lólórí kí la tún lè pè? fún olóhùn nǹkan lè mọ bí kan lọ rere rere tábà pè lólórí a tún máa ń pè ní kankan ayaba. ẹ kú iṣẹ́. kí ni nǹkan tí ó dáa kí àkókò yìí ti lọ ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun eléyìí ẹgbà ayaba ẹdẹgba ìgbálẹ̀ ṣùgbọ́n àdúrà yìí a lè fún yín torí kẹsẹ ẹ sọ pé onígbàgbọ́ dẹ̀ wà ní ṣùgbọ́n owó yín máa lọ sókè lẹ́ẹ̀kan náà bó ṣe yín ti dínkù ẹ ṣeun àti padà sọ́dọ̀ tí yín báyìí ó dà kẹ́ ti ṣe tán ẹ ti ń gbáradì ó yá ẹ mú ẹ kó sí ẹ kó ìmí kò sí. ẹ ṣe tán ẹ bá ṣe tán kẹ́ sọ fún mi ẹ bá ti ṣe tán kẹ́ sọ fún mi abẹ́ ti ṣé o ti ṣe tán tó bá ti rí pé ṣẹ́rù báyìí ni mo sẹ́yìn kò mọ̀. ẹ máa yọ yẹn kúrò nítorí kẹ́ ti rí yẹn ẹ ṣe tán àti ṣe. ó yá. kí ni nǹkan tí wọ́n máa ń tà? dòdò dòdò tí wọ́n máa ń fi náírà máa ń jẹ. wàrà. ó ti bẹ́ẹ̀. ẹni yẹn gbọ́dọ̀ máa jẹ wàrà tó pọ̀. ọmọ mi ni. ó máa ń so ike wọ́n máa fi ń dẹ́rù láyé àtijọ́. kẹ́tẹ́kẹ́tẹ́. dòmímí. dòmímí. ràkúnmí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. tí ara èèyàn ò bá yá tó bá sọ pé ó wà nínú
Dòrèrè. Dòrèrè. Ìsinmi. Tára èèyàn bá yá. Àìlera. Ẹ ti ń súnmọ́. Tára èèyàn bá yá. Ọmọ inú wà nínú. Àìsàn. Ìgbèkùn. Dòrèrè. Tí ọkọ àti ìyàwó kí ló máa ń ṣe? Omi dòdò. Ó ti yẹ bẹ́ẹ̀ ọmọ rẹ̀. Èyí tí àkókò yìí ti tán. Ẹ ṣeun. Ẹ gba ìbálòpọ̀, ẹ gba ràkúnmí, ẹ sì gba wàrà. Nítorí náà owó yín máa lọ sókè lẹ́ẹ̀kan. Ìyẹn náà dáa. Ọmọ mi Ẹyọ ló kan wà ló kù lọ́wọ́. lọ́dọ̀ yín báyìí. Ọmọ yín máa ń jẹ wàrà gan o. Sẹ́yìn ti ṣe tán. Ó fi díẹ̀. Ẹ̀yin ń jẹ àwọn ọmọ ń jẹ $15. Ẹ̀yin jẹ yín. Tẹ bá ti fún mi ó yẹ lọ́wọ́ kó mi. ti lọlẹ̀ ní ó yẹ kó ti lọlẹ̀ ṣé kò yẹ kó Ó ti lọlẹ̀, ó ti lọlẹ̀. ṣé gbèsè tàjẹ́ pọ̀ Àwa Ó pọ̀ 75 gan. kọ́lẹ̀ jẹ mí tẹ́lẹ̀. Dákẹ́ o. Padà sọ̀rọ̀ tí ó kọ ẹ o. Ẹ ti ṣe tán. Ó yá. Ẹ sọ pé bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni Ẹ̀rọ ní kí n máa gbọ́. Ẹ̀rù ń bá lára àti sọ̀rọ̀. Ó yá. ẹ̀rù ló ń bà á ẹ ti kó láyà jẹ Àkókò yìí ti bẹ̀rẹ̀. ẹ ti kó báyìí. kí ni ọ máa ń fi sí bíi oríta mẹ́ta ẹbọ tí ènìyàn bá fẹ́ yọ ayọ̀ ìdùnnú kí la tún lè pè dòmímí Wọ́n máa bí o ṣe bá mú rẹpẹtẹ. ìnáwó Bẹ́ẹ̀ ni. Owó yín plus tí ọkùnrin tí ó yan àlè tíyàwó ẹ̀ agbèrè nù Remí. remí Àgbọ̀. tíyàwó ẹ̀ kà tí ó ń béèrè lọ́wọ́ ẹ̀ tí kò sọ òtítọ́ kí ni ìdàkejì irọ́. Kí ni nígbà táwọn Àkókò yìí ti lọ. o. Ẹ gba ìnáwó, ẹ gba ẹbọ. Òtítọ́ yìí òótọ́ wà ń bẹ̀ ṣùgbọ́n a máa fún yín. irọ́ Fún àwọn Nítorí náà akẹ́kọ̀ọ́ owó yín kan lọ o. sókè lẹ́ẹ̀kan. Right? Ṣùgbọ́n ẹ tún sọ no nígbà tẹ́ ẹ̀ ń ṣe lọ. ìgbà wo Nítorí náà lásán owó yín ó wà. sọ lásán ó sọ ìgbà wo lásán Tá bá ti gé Jẹ́ kó ló fọ́nrán- ti tá bá bá wọn ti gé- jù. ìgbà wo Má dà lásán sí. ìgbà wo lásán àsọ Wọ́n sọ no ẹ sọ nǹkan kan. ẹ̀kọ́ gbọ́ ni àsọ. Wọ́n Ó tún sọ o. Bẹ́ẹ̀ Ó tún ti sọ o. ta ló tún sọ Ní ní ìsìn. irọ́ nìyẹn ẹ̀kọ́ gbọ́ ni àsọ. Ẹ ṣeun. Lálẹ́ tí ń dùn. Èmi àbẹ́yìn. ẹ̀kọ́ sọ ni ẹ̀gbọ́n Kò lọlẹ̀ sí. A ti jẹ́ Ẹ̀ka. ló. ìwọ ló bá ṣe gbèsè tajẹ. Ẹ ṣe tán. Bí a bá ti ṣe tán, ẹ máa yọ ètò wà lókè. Bóyá ẹ já bẹ̀rẹ̀. Ìwá kí ni ọjọ́ ọ̀la? sọ ọjọ́. Ọjọ́ àìkú ló bẹ̀rẹ̀ sọ ọjọ́. Ọjọ́ wà ní. kò ní sọ Kí ni Òmídò. fún fún ẹ? Òmídò. Ilẹ̀kẹ̀. Fún fún ẹ. Ìlábẹ̀. Fàdákà. Wúrà fàdákà. Wọ́n ní tuntun tó wà lọ́rùn. Kí ni tó wà lórí mi? Irun. A máa gbà á. ó yẹ kó rí wà lórí Kí gbogbo ni- àwọn ọ̀rọ̀ tí wọ́n lè sọ. Kí ni ọkọ àti tó bá so wọ́n pọ̀ náà ń ṣe? Ìgbè. Ìgbéyàwó. Kí ni àwọn Ọjọ́ ti lọ. mùsùlùmí máa ń ṣe? Àkókò yìí ti lọ báyìí. Ẹ gba Àgbà ìgbéyàwó. méjì. Irun. Ẹ gba irun. Àgbà irun. Nítorí Àgbà kẹ́ni irun. pé kí ló wà lórí mi orí Ẹ dẹ́n. sọ fún Kí lẹ ó sọ? sórí ó Ó ṣe sórí báyìí. ó sórí Ṣé wọ́n sọ orí? mi ó sọ sọ orí mo àgbọ̀ Ó ṣe orí báyìí. àgbọ̀ sọ orí ó sọ pé àgbọ̀. kí ló wà lórí mi nǹkan Ó tó dà- sọ ó dà yẹn tí- àgbọ̀ sọ Má jẹ́ àgbọ̀ kó ó tiẹ̀. sọ Máa ó sọ wòrán, pé jẹ́ kí kó ló wà lóòtú lórí bàbá mi òjì. nǹkan tó sọ nìyẹn. Ṣé mo fẹ́ káwọn náà kọ́? Àgbà méjì. Ẹ ṣe. Ṣé mọ̀ pé ẹ̀yin tẹ́ bá gba bíi mẹ́wàá ń sìn, owó yín sì máa lọ sókè. bọ̀ kò sí ìbéèrè mẹ́wàá lórí Tẹ́ bá gba mẹ́wàá, mẹ́wàá yẹn mo gbọ́. àti Ah, gbọ́ mo gbọ́. Mo gbọ́. Ṣe. Ẹni bọ̀ kò sí Owó ìbéèrè owó ò náà. tí ì lọ o. kò sí ìwé mẹ́wàá. Owó owó ò tí ì padà. Ó ti lọ. ẹ̀yin náà lè máa bá wa sọ gbèsè. Ó ti sú yín.
ẹ̀yin lẹ́bẹ̀rẹ̀ tẹ́ ń sọ̀dẹ̀ gẹ̀ẹ́sì àwọn ọlọ́sẹ̀dẹ̀ gẹ̀ẹ́sì. ẹ̀yin lẹ bàbá wa sọ gbèsè yẹn. a ti ṣe tán ó yá. ó ti dà. abala ìwo ló. ìtókẹ́yìn. ó ti yá. ẹ bá ṣe tán kẹ́ sọ fún mi. ẹni tó ṣe ọlọ́pọ̀ ẹ̀ wá sáyé. ìyá mi. ẹnì kejì. bàbá mi. ní èní yìí tó wá síbi tó ṣe gẹ́gẹ́gẹ́gẹ́ kí ni gbogbo tó gbé sí kélé. àfihàn ẹ̀ sọ́tún. tí gbogbo bíbá yìí ṣe tó ṣe mọ́lẹ̀. ìmọ́lẹ̀ lọ́wọ́ náà. iná òkùnkùn. ìmọ́lẹ̀. tí èèyàn bá jí láàárọ̀ tó bọ́ta lọ kí ni nǹkan tí o máa gbà? owó. bẹ́ẹ̀ni ṣé rí. kí ni nǹkan tí ó la rere tí ní ilé èèyàn ilé kan sí ilé kejì. má fi gbogbo ara júwe o. ilé kan sí ilé kejì ní àárín títì láàrin ọ̀nà. rárá ó ti lọ. ó rebete. ó di òkè. ó ti rebete. ó yá ẹ gba owó ẹ gba bàbá ẹ gba bàtàgé. olóòtú ó sọ ọ àti kí. ó sọ ìyẹn ó gbọ́ ní ìyẹn tó wà láwọ̀ sọ́mọ̀. ó gbọ́ ní ó sọ ọ àti kí ó gbọ́ ní. nítorí méjì dẹgbà yìí ó sọ ó gbọ́ ní. ó gbọ́ ní. nítorí nǹkan tẹ sọ yẹn. ó gbọ́ ní mi sọ. ẹ ṣe. ó gbọ́ ẹ bá ní mi mi gé sọ. ẹ̀bùn wọn wọlé ẹ ṣeun ẹ bá mi ó gé ṣe tán ṣá ti parí ni. ẹ ṣe tán. owó tó jẹ ló máa fi sọ gbèsè wa. abẹ́rọ̀ náà. ṣé bẹ́ẹ̀ àjẹ́ gbèsè. àwọn táyì tó ti dùn. ó dàbí pé ilẹ̀ máa jẹ gbèsè o. ẹ máa ṣe àwa ẹ mọ̀ wá ni ẹ lọ béèrè wa. wọ́n ṣe òjò. ẹ lọ béèrè wa. Yes or no? àrí ẹ lè mú wa. àrí. méjì àti ẹ bá wa kówó wa o. orí ètò wa ètò ṢoGbédè ẹ lọ sí www.sogbede.com ẹ forúkọ sílẹ̀ a máa pè wá ẹ ṣeun tẹ́ wá o. ẹ̀yin náà ṣe tẹ́ pé wá.